بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أيها المستمعين الكرام في كل مكان نحييكم بتحية إسلامية عاطرة قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fún aláyélá ọ̀run ànábùwà Muhammad Ọlọ́run mú ládá sàlátù bá àwọn ará ilé ànábì, àwọn ìyàwó, àwọn muhajirun, àwọn ansọ́rù, gbogbo àwọn àlùfáà bẹ́ẹ̀, àwọn tabi'un àti báwọn tabi'in gbogbo wọn bẹ́ẹ̀ Ọlọ́run bá mú ládá sàlátù bá wọn. àfàgbà Sheikh Alimi Ọlọ́run bá wa kẹ́ wọn, bàbá wa àgbà alágbàjì bá wa kẹ́ wọn, bàbá wa àgbà ní mọ̀sìn bá wa kẹ́ wọn, bàbá wa àgbà ní òkè agodi Ọlọ́run bá wa kẹ́ wọn ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo àwọn mùsùlùmí tí àwọn wà ní ìrọ̀lẹ́ yìí jákèjádò gbogbo àgbáńláyé lọ́kùnrin àti lóbìnrin àti ní gbogbo àyè tí a bá lè wò wà, kíkí tí ó lọ́lá jùlọ ní ayé yìnyín tí ó tún máa ní ọlá jùlọ ní alkiyama tí a máa kíra wa nu aljanna. òun ni a kíra wa lẹ́ẹ̀kan pé ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run àti àlàáfíà rẹ̀ àti orí ajẹ́jẹ́ tán Ọlọ́run mú bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. naam, síwájú kí a tó máa lọ síbi ntí ó mú wa wá sí ìjókòólẹ̀ yìí àbí síwájú àwọn àlùfáà wa àgbà Maulana Asadul Wa'izin ọmọ àbáláyége, gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n ń wò wá jákèjádò gbogbo àgbáńlá gẹ́gẹ́ bí ṣe wa àti bí wọ́n ti máa ń fẹ́ wọ́n fẹ́ gbóhùn sálámà yín bàbá, kí sálámà yín ní máa ń jẹ́ ìtura àti ìfọ̀kànbalẹ̀ àti ìdùnnú fún àwa tí a ń jòkó tì yín àti gbogbo àwọn àlùmọ̀ ànábì tí wọ́n ń gbọ́ jákèjádò gbogbo àgbáńlá yé. hayakumullahu ta'ala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa rahmatullahi wa barakatuhu. naam, èyí tí a wá sí ọ̀dọ̀ àwọn àlùfáà àgbà fadilatu Sheikh Alhaji Abdul Wasi' Waliyullah Salman Atayese Jakmal Asadul Wa'izin ọmọ babalágége, èyí tí a wá síwájú wọn sí nírọ̀lẹ́ yìí lérí àwọn nǹkan kan tí àwọn ọ̀rọ̀ kan tí ń lọ, òun ló fà tí a fi wá síwájú àwọn àlùfáà wa ní ìrọ̀lẹ́ yìí. kí ni àwọn ọ̀rọ̀ náà lérí àwọn ọ̀rọ̀ wípé àwọn nǹkan kan bẹ nínú Al-Qur'an tí yóò yí ànábùwà Muhammad wala ashabuhul kiram, kódà kò yí àwọn sàhábà rẹ̀ tí wọ́n ní ọlá jùlọ láyé ní àyín àti ní wájú Ọlọ́run. àmọ́ àwa táwa ń bẹ láyé nísìnyí, àwa ní nǹkan yẹn yé. bí àwọn ọ̀rọ̀ náà ṣe ń lọ, oríṣiríṣi hiwaru ní ń lọ, ní ń bọ̀, ní ń lọ, tí ń bọ̀, tí kálukú náà rí ní eré social media. àmọ́ fi ra'yi wa fi munaqashati, gẹ́gẹ́ bí ìròrí tèmi tí mo rò lérí ọ̀rọ̀ yẹn ni wípé ọ̀rọ̀ náà ó jìnnà sí mímọ́, ó súnmọ́ wíkúwí. ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé lára àwọn dìrásà kan tí Maulana Asadul Wa'izin tí wọ́n ń ṣe fún wa lọ ní halkọ̀ ní àyín, tí a sì tún máa ń ṣe dìrásà lérí ẹ̀ offline dáadáa, gẹ́gẹ́ bí pé ìjókòó ti Maulana mímọ́ àti eríire ńláńlá ní máa ń já sí fún àwa tí à ń jẹ́ ọmọ kéwú àti fún gbogbo àwa tí àwọn òwà jákèjádò àgbáńláyé. náà àwọn àlùfáà wa ka hadithu kan, ibi tí láàká èmi lọ ní ẹlẹ́ẹ̀kejì nìyẹn fún wa ní ìjọ òní ìgbà tí wọ́n ń ṣe dẹ̀rásà fún wa. wọ́n ní inna Allaha, Ọlọ́run ọba àlékè ọlá, la yakbidu Allahu al-ilma intiza'an min suduri rijal, tọ́lọ́run bá fẹ́ kó mímọ̀ kú ńlẹ̀, intiza'an yantasi'uhu min suduri rijal, Ọlọ́run ò ní máa yọ mímọ̀, kò ní máa há lọ́kàn àwọn èèyàn àbí kú lérí wọn àbí kú ńlá káyẹ wọn. àmọ́ yakbidu al-ilma bi mawti al-ulama, Ọlọ́run máa ẹ̀rẹ́ sí mímọ̀, yóò máa mú ìmọ̀ kú ńlẹ̀ pẹ̀lú ikú àwọn tí wọ́n jó ní mímọ̀, àwọn àfáà ní Ọlọ́run kan máa kú. fa idha lam yabqa ahadun min al-ulama, tí ó bá ti wá sẹ́ríkọ ẹni kankan lérí ilẹ̀ ẹlẹ́mọ́nú àwọn àfáà tí wọ́n jẹ́ ní ire, ittakhadha an-nas ru'asan juhalan,
àwọn yóò máa mú àwọn aláìmọ̀kan ní eléri wọ́n máa mú wọn láṣáájú wọ́n máa mú wọn ní olùfinimọ̀nà fàṣú ìlú wọ́n máa bá béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan yìí fa aftahu bi ghayri ilmin wọ́n máa wá ṣe fatiwa wọ́n máa dájọ́ láì ní mímọ̀ fadọ́lù àwọn gan fúnra wọn ti sọnù wá adọ́lù wọ́n máa sọ àwọn èèyàn nù ibi tí láàká ìtèmi lọ lẹ́lẹ̀kejì nìyẹn pé ṣé kìí ṣe pé irú àsìkò táwọn àlùfáà wa ṣe dẹ̀rásà rẹ̀ fún wa nù hadith anabuwa Muhammad yìí ṣé kìí ṣe pé àsìkò yẹn ti dé tí àwọn tí wọ́n jẹ́ ní Ọlọ́run ló mímọ̀ tí ń kú ńlẹ̀ àwọn èèyàn tí wọ́n mú àwọn aláìmọ̀kan ní eléri tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn wọ́n ń dájọ́ bi ghayri ilmi torí ẹ̀ làwa fi wá gbé ọ̀rọ̀ yìí wá síwájú Maulana Asadul Wa'izin wípé tafsiru al-Qur'an lódìdí bọ́lọ́hun ti fún anabuwa Muhammad kó gbé fáwọn àtàjálù umar rẹ̀ ǹjẹ́ anabi ṣe tafsiru fún àwọn sahabi rẹ̀ tí ó máa jẹ́ ẹ̀kọ́ darasa amma fún gbà àwọn àtàjálù umar anabuwa Muhammad ṣé anabi ní tafsiru ṣé anabi ṣe tafsiru fáwọn àlùmọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì mẹ́rin ni pé hayakumullah ǹjẹ́ àwọn àyà kan bẹ lóòótọ́ ní al-Qur'an tí ò yí ànábì gan wala ashabuhul kiram tí ò yí àwọn sahaba rẹ̀ tó wájá sí pé àwa tá ń bẹ lẹ́yìn tá dé lẹ́yìn 1445 yìí táwa dé ló ẹ̀ṣẹ̀ wáyé wa so a fẹ́ kí ẹ bá wa yànnàná rẹ̀ kí ẹ sì kọ́ wa mímọ̀ kí ẹ jẹ́ kí a mọ ẹ̀kọ́ tí ń bẹ lára al-Qur'an àti lára ànábùwà Muhammad wípé ṣé lóòótọ́ làwọn kankan bẹ tí ò yí ànábùwà Muhammad inú al-Qur'an tọ́lọ́hun fi rán sí wa hayakumullahu wadamallahu náà wọlé àtẹkù gbogbo ẹ̀rọ olùfẹ́ lọ́kùnrin àti ní obìnrin tí ẹ tẹ̀lé wa ẹ farabalẹ̀ kí á lísìn kí á lè jàǹfààní mímọ̀ lọ́dọ̀ àwọn àlùfáà wa hayakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى أهله وصحابه وسلم àmín. ní kíkí ọlá àti kíkí ọlá fún gbogbo àwọn tí à ń jẹ́ mùsùlùmí òdodo ní gbogbo àyè tí a bá wà tí a sì ń gbọ́ wa bá ti ń sọ̀rọ̀ yìí kí ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run ọba yín kí àlékún ìkẹ́ àti ìgẹ́ ọba Ànábì wa Muhammad èyí tó ṣẹ́kù ń bẹ kó bá bàbá wa fàgbà Sheikh Adam Abdullahi Al-Ilory bàbá Sheikh Yahya Murtada gbogbo àwọn ẹni rere bẹ́ẹ̀ tí wọ́n lọ kó bá wọn bàbá wa Sheikh Kamal bàbá wa Yusuf Lagbaji bàbá wa Sheikh Abubakar Agbargiduma Ọlọ́run mú bá wọn bàbá wa Àgbàlagége bàbá wa Mudirul Markaz àlékún ìṣọ́ Ọlọ́run àtàánú rẹ̀ sí kún yìí tó ti ṣe tẹ́lẹ̀ fún wa Ọlọ́run tún jí ọmọ bá wọn sí ọlá Muhammad Rasulullah ọlá sallallahu alayhi wa sallam akí gbogbo wa lápapọ̀ lẹ́ẹ̀kan sí a sì kí ìkàlẹ̀ àwọn ọmọ ìyá wa tí àwọn náà bá wa lálejò nínú halkọ̀ yìí nígbàtí halkọ̀ náà múra tí yó bẹ̀rẹ̀ akí wọn púpọ̀ láti Èkó àbí ajiwa Murtada ajiwa Ismail afawa Yusuf afawa Muhammad afawa Salahuddin Yusuf Atuntu ó ti yé bá ọmọ afawa gbani bàbá wa Atuntu èyí tó jẹ́ aṣáájú tí ẹni afa Ridwan èyí tí a mọ̀ sí lọ́wọ́ anna makata ogun wọn lọ́rọ̀ sí fún ní sáútù tó dáa ọlọ́run bá wa sàlékún dáadáa lápá kejì yìí àyìn àfáwà Idris àfáwà Tọ́láhà àfáwà Mubarak àfáwà Siddiq Sola Siddiq Sola akí ẹ̀yìn náà ogun ìlọ́lọ́wọ́ fún albarka sí lẹ́gbẹ̀ẹ́ mi àyìn àfáwà Sheikh Abdul Hakim al-Imam àfáwà ẹ̀sìn fi mìíràn
afawa Qasim afawa yi Muhammad Bushiri afawa Mufaddal Abdurrazzaq atontoni wana Ọlọ́run wa salikun dáadáa afawa Dawud afawa Juma gbogbo yín pátá ni mo kí aki mufti Jakmal náà hamilu nafs hadhihi alhalqa Ọlọ́run wa salikun dáadáa Ọlọ́run wa salikun dáadáa gbogbo jama'a alápapọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àkọ́kọ́ kí a tó di wípé a lọ ibi nafsul mawdu' kí a kọ́kọ́ ṣe khulaso kan. Khulaso náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n a máa fi bí wọ́n ti rí àti bí àníyàn wọ́n ti rí wọ́n a máa fi sọ̀rọ̀. Àníyàn ẹlòmí ọ̀dá ọ̀rọ̀ ẹnu rẹ̀ náà ò sì ní dáa. Qawlul marhi yukhbiru amma fi qalbihi. Gbogbo ọ̀rọ̀ tí yẹn bá sọ jáde ẹ wo bí ọkàn ẹ máa tírìsì ẹ̀mí rẹ̀ ọkàn rẹ̀ láti bí ọ̀rọ̀ tó bá sọ jáde. Inú tí ó sì dáa jù láyé tá ń pè ní àmánà ni pé wad'u shay'i fi mawdi'ihi kágbé nǹkan sáyé. Amma wad'u shay'i fi ghayri mawdi'ihi fahuwa sulmun abusini wa sulmu sulmatun yawmal qiyamah. Òun ni pé bí ẹnìkan bá ti sọ̀rọ̀ kan Qasim bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ kan àìdá ó sọ̀rọ̀ mímọ̀ ni àbọ̀ sọ̀rọ̀ kan tí mistake wá wà nínú ọ̀rọ̀ tó sọ tó sì jẹ́ ọmọ Markaz number 1 ó tún wá àbọ̀ jẹ́ ẹni tó lóyà sí Baba Alágége tòní tó jẹ́ bí ẹni tí ó súnmọ́ wọn bí ó bá wá sọ̀rọ̀ kan àbó ṣe nǹkan kan instead tí wọ́n fi àtàkì rẹ̀ ṣe correction fún number 1 àbí kí wọ́n àtàkì ẹ̀ personality ara rẹ̀ ọgbọ́ kí là ń pè àtàhádì ó ti bá wọn challenge yẹ yuraddu ila maulana al-allama mudirul markaz wọ́n ma wá fi ẹnu gún bàbá wọ́n ma bẹnu àtẹ́lù wọn ní ìbá àwọn ọmọ mudiru nánu kìíní kan gbáwó bẹ́ẹ̀ ni wàlẹ́ alùkù wá sí gbogbo ọ̀rọ̀ tí èèyàn bá fẹ́ sọ láyé lọ ẹsẹ̀ lọ lè máa gbàṣẹ àbíyọ̀ǹda ó ti wọ́n tí ó já sí wípé hùríyà takallum ń bẹ fún kó wá láti kí oníkálùkù ọ sọ ọ̀rọ̀ hasba ntọ́ba mọ̀ àbí ntọ́ba rí bẹ́ẹ̀ ni ká bá sọ̀rọ̀ kan tó bá ṣe mistake àbọ̀ sọ̀rọ̀ kan tó nídìí ká ṣe rùdúdù fún rùdúdù ní àìlmíyà ó ti yé báwọn tí kìí ṣe ti ojúmú wàtán a gbọ́dọ̀ fèsì ẹni tó sọ̀rọ̀ yẹn wọ́n yẹ pé wọn gẹ́gẹ́ la fèsì láti máa fún ní rọ́dù lérí tó bá sọ ṣàkíyà rẹ̀ a ní máa dá kinní òun padà sọ́dọ̀ Baba Alágége gbogbo ẹni tí bá ń ṣerú eléyìí láàfà tó bá jẹ́ àfà tí ń ṣerú èyí tẹ́nìkan bá sọ̀rọ̀ tí ó máa wípé yọ́ máa wá bú bàbá torí wípé ọ̀kanú ọmọ kéwú àbọ̀kanú àwọn olólùfẹ́ wọn tí wọ́n máa kó nífẹ̀ẹ́ bàbá ọ sọ̀rọ̀ wọ́n máa wá dá instead tó fún tòun lé sí wọ́n máa wá dá ọ̀rọ̀ padà sí ọ̀dọ̀ bàbá lọ́hùn. kódà ẹlòmíì ò ní mùdírù àbáṣálẹ̀ wọn. irú ẹni tí ń bá ń ṣe báwọn aslamun nas ẹni tó ṣàbòsí jù nínú àwọn èèyàn nírú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá sì ṣe bẹ́ẹ̀ kò ní bá Ọlọ́run dáadáa yíyún jẹ́ nọ́kítọ̀ ẹ̀yọ̀ kan gbogbo ọ̀tọ̀ ọba máa ṣe bẹ́ẹ̀ yíyún ó ti ṣàbòsí tó bá dijọ́ gbéra kìyàmà ó ṣe wa man yaglul yati bima galla alayhi yawmal kìyàmà so ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ mọ́ tí ẹ bá jẹ́ ọmọlúwàbí tẹ̀sí jẹ́ àáfà dáadáa yíyún jẹ́ ọ̀kan. Naam ibi mo ti wá fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè rẹ wípé ìjà nàbí kọ́ àwọn sahaba ní tafsir al-Qur'an àbí anabi Muhammad nǹkan kan bẹ tó sápamọ́ fún inú túmọ̀ al-Qur'an èyí tí ó mà
sọ́àlù yìí ká tó di pé a wọnú rẹ̀ ó ti yé ẹ jẹ́ kí a kọ́ gbé ọ̀rọ̀ náà láti bi azaz èèyàn kan lè já lọ síbi nafsul mawdu ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti azaz òun ni ó fi yí àwọn èèyàn ó ní ti sọ̀rọ̀ tán táwọn èèyàn fi understand rẹ̀ lórí ọ̀rọ̀ tó máa ń sọ ogun tá à ń sọ̀rọ̀ lórí ẹni sinna ní alukur'an òun náà sì ni ó wà hada sufufal muslimin alukur'an ló so wá pọ̀ ó ti yé báwọn tí kì í bá sọlá alukur'an tó so wá pọ̀ tí kì í bá sọlá alukur'an tí ń kó wa níjànú tí ó máa kó wa níjànú ó ti yé báwọn laqala man shaha ma shaha ẹni ó fẹ́ sọ tó wù kò bá kàn máa sọ tí ntọ́ bá wù lọ nígbà tí ó bá ní ẹ̀rí kan àbí nǹkan kan tí ó gáìdì ẹ̀ ló fi já sí pé al-Qur'an huwa al-masdaru al-awwal li shari'ati al-islamiyya al-Qur'an náà ni al-Qur'an yìí asọ̀kalẹ̀ fún ẹni tí a ń pè ní anabi Muhammad wa nabiyyu sallallahu alayhi wa sallam huwa arabiyyun Lárúbáwá ni naam wulida arabiyan wa aasha arabiyan wa yatakallam bi lughati al-arabiyyati al-fusaha لأنهم يعني القريش هو القرشي والقريش تتكلمون باللغة العربية الفصحى لأن هذه اللغة سليقتهم وهم العرب الأكهاء وتبعوا هم أفصح العرب وأعرب العرب أواني واسمالارباوا سجو àwọn Quraishi àwọn ni wọ́n ṣe kíni nàmọ Lárúbáwá sọ nàmọ la yunasa'uhum ahadun ẹnìkè bá wọn ṣe kò sí competition lórí ẹ̀ nípa Lárúbáwá àti fún àtẹ̀dọ̀ Lárúbáwá kò sí kankan tó sápamọ́ fún wa láwọn Quraishi orí ọ̀dọ̀ wọn wà ní al-Qur'an ń sọ kalẹ̀ ala lugatihim àmọ́ ká máa sọ wípé fahmun khati'un àgbọ́yé tó ní mistake inú ó ti yé báwọn fahamul khati'un tó ní mistake inú an yakula ba'du an-nas anna al-Qur'ana unsila ala lughati al-arabiyya walaysa al-amru kadhalik kama pé al-Qur'ani ó sọ̀kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá al-Qur'ani ó sọ̀kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá Qasim al-Qur'ani ó sọ̀kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá ó ti bóyá bàbá al-Qur'ani sọ̀kalẹ̀ lédè Lárúbáwá a jẹ́ sí pé al-Qur'ani ó máa jẹ́ kalamul arabi ó ti bá wọn wa kalamun arabiyyun yóò máa jẹ́ pé ọ̀rọ̀ kan tó já sí wípé ọmọ Lárúbáwá ló ní ó ti bá wọn walaysa al-Qur'an kalam ar-rasul bal kalamullah wallahu ta'ala Allahu laysa lillahi harfun walaysat lillahi lughatun Ọlọ́hun ò ní èdè kan tí ń sọ táti máa wí pé al-Qur'ani tí a ṣe ìsinádù ẹ̀ sọ́dọ̀ Ọlọ́hun kalamullah tàbá ní kalamullah àwọn nígbà al-Qur'ani ó sọ kalẹ̀ lédè Lárúbáwá definitely ọba tó sọ Qur'ani kalẹ̀ ń sọ Lárúbáwá lókè àbíkọ́ ní Lárúbáwá lọ́lọ́hun nígbà bá ní Lárúbáwá lọ́lọ́hun àwọn èdè tó ṣáájú ń kọ́ àtàwọ́rá ti sọ kalẹ̀ lédè Zuriya Iburiya Injila sọ kalẹ̀ lédè Zuriya Suryaniya ó ti yé méjèèjì ti sọ kalẹ̀ qabla nuzul al-Qur'an nígbà ọba wá ní al-Qur'an èdè Lárúbáwá ni Injila àti àtàwọ́rá tó ṣáájú rẹ̀ ṣé Ọlọ́run tó ń sọ ló ga yín náà ó ti sọ Ọlọ́run di àwọ̀ èèyàn nu tó lédè ó ti bá wọn tọrọ Ọlọ́run ò ní èdè sì ni lóga máa jáde látara ẹnu ó ti bá wọn lóga yóò jáde látara ẹnu a gbọ́ rí pé
ìyẹn ń sọ̀rọ̀ láti etí ìyẹn ń sọ̀rọ̀ láti mú abẹ́ gbọ́ rí pé kọ́dà etí ní fi ń sọ̀rọ̀ ọlọ́run dá ẹnu kọ́ máa sọ̀rọ̀ ni bàbá tí wọ́n pẹ́ Al-Qur'ani ń sọ kalẹ̀ pẹ̀lú ilẹ̀ lárúbá jẹ́ kọ́ sọ pé ọlọ́run ní ẹnu tí yọ máa fi sọ̀rọ̀ lónìí ọlọ́run sì ní harafi wa huwa yatakallam biduni harfi ó ti yé naam amma insalul Qur'an ansala Allahu ala Jibril wa Jibril alqa ila Muhammad al-Qur'ana bil kalam an-nafsi al-kalam an-nafsi ẹ̀mí àti inú ẹ̀mí torí màá ní àwọn nǹkan tó máa gbégbá bá dẹnu sàárè wọ́n máa wí pé àwọn màláíkà méjì ó wá sọ̀kalẹ̀ ọ̀kan wá ní máa rabbuka ní rabbi Allah ọ̀kan ní máa dinuka gbogbo èyí ọ̀rọ̀ rọ́mùsù ni wọ́n fi yẹn ṣe wọ́n kàn fi ṣe example sílábọ̀ tàbí kílẹ̀ ń pé kákan fi máa wí pé wọ́n béèrè nǹkan wọ́n fi béèrè bó ni wọ́n ti béèrè ẹ̀ kìí ṣe aláhán ẹ̀mí ni wọ́n fẹ́ bi léèrè ẹ̀mí yẹn tí wọ́n sì bi léèrè ni ẹ̀mí wọn kò ní sọ̀kalẹ̀ sára débi tí ẹnu ó fi yà láti dáhùn nínú sàárè ọ̀rọ̀ yìí ń ọ̀rọ̀ tó gùn ní ibẹ̀ wọn kà lọ. so ọkàn ní ń sọ òun la Al-Qur'an tó pé nazala bihi ar-ruhul amin ala qalbika màláìkà tó jẹ́ ẹ̀mí mímá tá a fọkàn balẹ̀ sí ń sọ Al-Qur'an kalẹ̀ sínú ọkàn rẹ̀ litakuna minal munsirin kó lè bá a máa fi ṣe wá sí fáwọn èèyàn bilizani arabiyyin ẹ̀wọ̀n kan ìwọ lọ́ọ́ máa fi tú fáwọn èèyàn pẹ̀lú lizanu arabiyyin mubin litakuna ìwà nábì kó lè bá a máa sọ wá sí fáwọn èèyàn pẹ̀lú ohun tí Jibrilu sọ sínú ọkàn rẹ̀ yìí kó máa gbé jáde fún wọn bilizani arabiyyin mubin. kìí ṣe pé Kùránì sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lábárúwá rárá o Ànábì ní pẹ̀lú lárúbáwá kọ́kọ́ mọ̀ yẹn kó bẹ́ẹ̀ pé Al-Qur'ani àwa sọ Al-Qur'ani kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá a sọ kalẹ̀ fún ọmọ lárúbáwá ntọ́ ma wínu má sọ pé wọ́n sọ kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá mọ́ a sọ kalẹ̀ pẹ̀lú fún ọmọ lárúbáwá ni wọ́n ń gbé jáde pẹ̀lú èdè ya rẹ̀ tí ń jẹ́ èdè Arabiya náà èyí ń jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ibi tí Al-Qur'ani tó ní perfection àbí kí ló ń pè é tó perfect dé òun ni wípé ìjásù rẹ̀ nínú àwọn ìjásatul Qur'an òun ni wípé Al-Qur'ani tí a ń sọ̀rọ̀ ẹ̀ yìí ta ni tí wọ́n ń pè kò yé ànábì kíní kan òye ń bẹ̀ yìí Al-Qur'ani yìí àwọn alárúbáwá tí ń sọ alárúbáwá k'Al-Qur'ani ò tó dé ó ti yé báwọn bóyá bíi ká ní 600 years kọ́bùlà wìládà Isa k'Ànábì Isa ó tó dé làwọn alárúbáwá tí ń sọ Ànábì Isa ó dé tó bá àwọn alárúbáwá tí wọ́n ń sọ èdè wọn ni tó ti yé ìgbà tí Al-Qur'ani ọsọ kó tó di pa Al-Qur'ani sọ kalẹ̀ àwọn ọmọ Lárúbáwá tí ń sọ àwọn èdè tí wọ́n tọ́tàdákàlà sínú èdè wọn gẹ́gẹ́ bí àwọn bọ́rú language èdè Habasha ń bẹ nínú èdè Lárúbáwá èdè Samiya lọ́gàtún Samiya ń bẹ nínú èdè Lárúbáwá èdè Zuriya ń bẹ nínú èdè Lárúbáwá èdè Iburiya tó jẹ́ èdè tànàbí Musa àti Suriya àti Isa ń bẹ nínú èdè Lárúbáwá látara kí wọ́n máa lọ lè ra ọjà kátàkárà láàrin ara wọn látara kí wọ́n máa ṣe kátàkárà láàrin ara wọn. ibẹ̀ ni àwọn alárúbáwá ti mú àwọn èdè kọ̀ọ̀kan kí wọ́n yára wọn bẹ́ẹ̀ ṣé ẹ máa wí pé ẹni tí ń bẹ nílẹ̀ Yorùbá tí máa ń lè rajà ńlẹ̀ Haúsá tó bá ti pé máa ń sábà púpọ̀ ńbẹ̀ yóò padà gbọ́ èdè ẹ̀bùn wọn máa ń pè èló ni nawani kini ka ya mala Abdullahi ya arkoki ya gajiya ya kini látara rẹ̀ ẹ rí pé lọ́dọ̀ tiwa náà èdè Haúsá sásèdè wa yàn tá a máa lò nínú àwọn èdè wa èdè Haúsá bẹ́ẹ̀ èdè yo English ń bẹ nínú èdè wa tá a ń lò yàn ó ti yé báwọn àwọn èdè sá gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn èdè yẹn sá sínú ẹ̀ ibi tó ti wá kọ́ mà pé ẹni tí wọ́n gbé Al-Qur'ani perfection àkọ́kọ́ nù al-perfection al-awwal al-perfection al-awwal perfection àkọ́kọ́ tó ti kọ́kọ́ mọ̀ wípé Al-Qur'ani perfect débi wípé kò fi àìmọ̀jálù kankanlẹ̀ tí ntòun sọ̀kalẹ̀ òfin ní yí ànábì ìtẹ́tì mọ̀ ní wípé wọ́n wá ń sọ èdè àwọn èdè tó sápamọ́ síbẹ̀ tí wọ́n ti wá gbà ó ti wá di common language
borrow language ni ó ti wá di common language ọwọ́ mú wọn gbàgbé àwọn logatihimul asiliya Qadima. alogatul asila àwọn alkodima àwọn èdè tí wọ́n ti kọ́kọ́ ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èdè tí wọ́n borrow yẹn ó ti wọnú èdè wọn wọ́n wá mú wọn gbàgbé àwọn èdè tí wọ́n ti sọ tẹ́lẹ̀ fẹ́ kí àwọn tó bá wá lè sọ èdè tilẹ̀ àwọn ni wọ́n ń pè ní al-arabul akha ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ nù al-arabul akha alladhi yatakallam bil lughati al-arabiyyah al-fusaha tí ó lè sọ Lárúbáwá tí ó perfect ń bẹ ó ti bá ẹ wọ́n ní sẹ́ window lọ́dọ̀ tí wọ́n yà yìí fèrèsé ni window ń jẹ́ àmọ́ gbà tá a bọ́rọ̀ language wa ó di window ó wá di wípé gbogbo àná ṣe bá ń ti window ni ọmọ tí ń lọ school tó wà ní primary school àbí secondary school ní ọmọ tí wọ́n ń pè ń fèrèsé mọ́ window ti gbà lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nírú àwọn èdè yẹn inú ẹ̀ ní kẹ́lìmà asirat kẹ́lìmà zuriya ni alogatu suryaniya ni o lè kọ́ bí sword o lè kọ́ bí sin kò sí èyí tó bá kọ́nu méjì tí o lọ ihdina as-siratal mustaqima maana rẹ̀ lọ́dọ̀ Lárúbáwá ni at-tariq tariqun Lárúbáwá ń pè tẹ́lẹ̀ nígbà tó di wípé wọ́n lọ lè yá èdè wa ní siratu wa inú rẹ̀ az-zamad Allahu zamad títí dòní kò sáàfà kan inú àfà tí tú àlùkò inú àwọn tafsiri tó ma kẹ́lìmà maana rẹ̀ al-haqiqiyya al-ma'na al-haqiqi tó ma kẹ́lìmà as-samad Allahu as-samad kẹ́lìmà zuriyaniya ni àwọn àfà wọ́n wá ìtumọ̀ fún fa wọ́n wá ìtumọ̀ lérí 30 lérí zamad lásán ọgbọ́ báwo bá wá tún yíyà yín gbà táwa tí àwọ̀ tí ẹ̀ wá mọ̀ tó àmọ́ sọmọ́dù rárá táwọ̀ tí ẹ̀ mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ á ní Allahu samad ọba àjíronú kan ṣé tó bá sùn òrónú kan àbí ọba àjíronú kan ṣé ńgbà tó sùn òrónú ẹ̀ so ẹ ti mọ̀ wípé àárítùmọ̀ fún sọ́mọ̀dì àárítùmọ̀ fún ọkọ̀ sim inú ẹ̀ ní mishkat ká mishkat fi amisbah kìí ṣe lóga arabiya wọ́n bọ́rọ̀ ẹni inú ẹni salasil inú ẹni sanjabil inú ẹni sijil inú ẹni ọ̀pọ̀ bẹ́ẹ̀ musaitir ọ̀pọ̀ bẹ́ẹ̀ inú alukur'an tó já sí wípé lóga tí àwọn Lárúbáwá ti ń sọ tẹ́lẹ̀ iná ni ìjọba alukur'an ni wọ́n wá sọ kalẹ̀ kọ́ wá torí pé lóga yẹn ṣe lóga wọn ó ti yé wọn kọ́ wá lọ lè sọ lóga tí ó jẹ́ lóga àwọn àsìlí tó jẹ́ ti kọ̀dímà tó bá sọ bẹ́ẹ̀ kò ní tètè yé àwọn tí wọ́n á sọ́ra ànábì lásìkò ní torí pé lóga àkọ́dímà òun ó ti bá wọn kọ́lá ṣáàdá man ya'rifuha àwọn tó máa kéré so àwọn alọ́lẹ̀ sọ lóga tó kọ́mà tí ń jẹ́ common language lọ́lọ́run wá fi gbé alukur'ani kalẹ̀ ní alukur'ani fi lànàbì ń fi lọ́lọ́run fi sànàbì lórí ahọ́n láti máa gbé jáde bilisani àròbí yìí nítorí àwọn tó fi pé mobile òun nìyẹn tó clear tẹ́nìkan ní máa béèrè wípé kí ni túmọ̀ eléyìí kọ́sìm tòun ti bẹ́ẹ̀ ọlọ́run wá tó challenge wọn tẹ́ máa pé wọn alukurani ti sọ̀kalẹ̀ pẹ̀lú èdè wọn ọlọ́run tó wá challenge wọn wípé fa'atu bimithili hadhal Qur'an la ya'tuna bimithlihi walau kana ba'duhum li ba'din zahira ọlọ́run ní wa nábì sọ fún wọn wípé ẹ mú súra kan ẹ̀làwí tamá àti lè insu wal jinn bí èyàn àtàlìjànú bí wọ́n bá ti ẹ̀wà kójọ aláyàtú báwọn fẹ́ mú irú alukùránì yìí wá wọn ò lè rí mú wá kún rírú ẹ̀ gan kún sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti mọ̀rọ̀ sọ tóní tọ́já pé àsìkò tá Muhammad dé ká nábì ó tó dé anabi Musa òun dé nígbà tí ó mú mùjísà rẹ̀ wá ó mú ọ̀pá wá kọ́sọ̀ pálẹ̀ kó dejò mùjísà rẹ̀ nu òun ló fi kó àwọn èèyàn wọnú inú ẹ̀sìn rẹ̀ anabi Isa dé yòbórí wòlé àkìmáhà wálé àbúrásà adẹ́tẹ̀ afọ́jú fọwọ́lá lójúkójú ọlá adẹ́tẹ̀ wọ́wọ́ pàálà kí ó dìde lẹ́ẹ̀kan náà àtàrọ nígbà tó ó lò wọ́n lò bẹ́ẹ̀ ìgbà tá náà Muhammad wà dé asiru tá nábì ó dé asiru ti Musa idán ló gbajúmọ̀ ńjọ́ náà asiru anabi Musa idán òun ló gbajúmọ̀ ńjọ́ náà
àmásírù ti Ìsá bí ẹ̀tẹ̀ bí wọ́n máa ṣàṣìyàn wọn àwọn adẹ́tẹ̀ bí abirùn afọ́jú àwọn nǹkan mẹ̀kútúrú bá ṣáṣá àwọn ọlọ́pọ̀ lásìrò ànábì Ìsá yóò jẹ́ pé Ìsá ṣe wàhálà ó ṣiṣẹ́ púpọ̀ àwọn mẹ̀kánfò wọ́n ṣe ń wúwádọ̀ Ìsá bí ìgbà tí yẹn ń kún yẹn lọ síbítù ni ìwọ fèsì èyí wọn sáà máa sí ibẹ̀ ni wọ́n ti gbà yí kọ́ lọ́wọ́ ránṣẹ́ torí pé ó tó dé kọ̀ṣẹ́ ni orí wọn wòsàn. amma asiru rasul asiru fasoha wal balaga ìgbà wọn làwọn shu'arahu jahiliya àwọn akọrin tẹ́rí wọn ń hó àwọn udaba tí wọ́n mọ orin kọ àwọn tí wọ́n ní fasoha àwọn tí wọ́n ní balaga tí wọ́n mọ ọ̀rọ̀ sọ tí wọ́n ní mantiki tí wọ́n dala hàn àsìkò ló ń ṣe Ọlọ́run dé ọ̀rọ̀ kan tẹ́nìkan kó wọn sọ létí wọn tí ó wọlé yóò múra alukurani wa sọ̀kalẹ̀ pẹ̀lú èdè wọn nìna tí wọ́n gbọ́ ti fún tẹ̀dọ̀ yẹ̀yẹ́ nígbà wọn sọ̀kalẹ̀ Ọlọ́run wa nìtọ̀ ṣé ó ti sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ nìtọ̀ Ànábì ti gbé fún yín báwọn èdè yìí náà ló fi sọ fún yín àwọn Ọlọ́run sọ kalẹ̀ kọ́sìm àwọn Ọlọ́run sọ kalẹ̀ bẹ́yìn àtàlìjànú bá wá kóra wọn jọ wípé àwọn fẹ́ múra alukurani yìí wá bímísílì wọn lè ríru ẹ̀ mú wa ẹ̀yin ọmọ alárúbáwá ẹ̀ tó bẹ́ẹ̀ walau kana ba'duhum li ba'din zahira kódà bí apá kan yín bá fi làákàyè tí ń bẹ lérí ẹ̀ tún fi kún tẹlomi ẹ̀ jẹ́ apá làákàyè pọ̀ káti ẹ̀ mùsùlùmí ẹ̀ yọ̀ kan wa wọn rí mu wa Ọlọ́run ní ọ̀dà ẹ̀ máyà mẹ́wàá wa ẹ̀ mùsùlùmí mẹ́wàá wọn rí mu ẹ̀ máyà mẹ́wàá wọn rí ọ̀dà ẹ̀ máyà kan wa wọn ráyà kan mu wa. ibẹ̀ ló ti mọ̀ wípé alukur'an ìjásù ni lóga ẹni tó sọ lóga ya rẹ̀ ló fi sọ jáde fún wa tí gbogbo wọn gbọ́ yé àmọ́ gbogbo madmuna ti rẹ̀ ntọ́ ta dán mọ̀nà sínú kò yé wọn àti ibi tí ń ta fa lọ ìjásù àkọ́kọ́ nù tó fi mọ̀ fún alukur'an láfi wípé kur'an yóò sọ̀kalẹ̀ lédè Lárúbáwá kò sínú ayé alukur'an ibi tọ́lọ́run ti sọ pé aṣọ alukur'an kalẹ̀ lédè Lárúbáwá kò sí nínú alukur'an ó ti yé iná ansalinahu òun ni kìtàbù ni Ọlọ́run ń pè é àwa sọ̀kalẹ̀ kur'an tí ó máa kà á fún wọn àrọ̀bíyàn pẹ̀lú èdè rẹ̀ ìtumọ̀ akéwùnù kése kurani ma sọ kurani Lárúbáwá èdè Yorùbá on si sọ Yorùbá báwọn kurani masdaru ni kurani kíkà ansalnahu aso kalẹ̀ fún wa litakiraahu qur'anan arabiyya kó lè bá ma kale de Lárúbáwá number 1 ohun ni naam alqurani wa ni ó ní àwọn ijazat al-ijazu li-ilmi al-ijazu lugawi al-ijazu li-balagi al-ijazu li-adadi al-ijazu rukmi wal-ijazu al-ghaibi wal-ijazu lafsi gbogbo àwọn ijazatu yẹn tal-Qur'an fi ń di al-mu'jizatu li-khalida òun ni kí wọ́n wí pé kò sí mu'jiza fa nabi ọ̀rọ̀ ni aksaru kalimatin tudiha ila an-nifaq ọ̀rọ̀ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ní tí ń pèpè síbi anifak síbi mọ̀nàfìkì ni èyàn ti ní ojú méjì báwọn ló jẹ́ ń sọ́lẹ̀ kẹ́ pé ó jìnà sí mímọ́ ó súnmọ́ wíkúwì ó jìnà sí mímọ́ ó súnmọ́ wíkúwì kéèyàn láàánábì ò ní mùjísà Al-Qur'anu a'asu mu'jizatihi ìwíkúwì láńlá ni al-mu'jizatu al-kubra al-khalida al-mu'jizatu al-khalida tọ́já sí wípé gbogbo mu'jizatu tó ti ṣáájú fún gbogbo àwọn ànábì Ọlọ́run atal Qur'anu wa a'jasa mu'jizatil anbiya ọ̀ka garaba àwọn tó yẹ pé wọn ò lè lé báláyé tálkì àmọ́ Ọlọ́run fi dé bí ẹ bá ní ànábì ò ní mu'jiza kankan wọ́n kàn scam wa sọ fún wọn tó ń pé al-Qur'ani ní mu'jiza rẹ̀ tó bá ń pé kò bá ní mu'jiza fa'ati bi ayatin min mislihi mú àyà kan wá tọjọ ọ̀rọ̀ tó lóhùn èyí tí Walidu ọmọ Mugira ń kọjá lọ ní ibi kọ́ gbà fún ànábì ebi kèfèrí ni ní wá ń kọjá lọ tá ànábì ń ka Al-Qur'ani lọ́wọ́ ó wá dúró díẹ̀ ó gbọ́ Qur'ani tá ànábì ń ka ó wá padà sọ́dọ̀ àwọn Abu Jahli àwọn yòókù rẹ̀ ó wá ní ọlẹ́yìn ó ní laqad sami'tu min Muhammad hanifa ẹ̀wọ̀n nǹkan dábàá ma pé kọ́ gbà láànábì Muhammad ló pè laqad sami'tu min Muhammad hanifa kalaman laysa min kalamil inzi wala min kalamil jinn
ó ní mo gbọ́rọ̀ kan lẹ́nu Muhammad Abdullahi ọmọ àbúrò wa ó ní ọ̀rọ̀ náà ó ní kọjọ́ ọ̀rọ̀ èèyàn kọjọ́ ọ̀rọ̀ àlìjẹ̀nú ó ní kọjọ́ tẹnìkan ó ní fa wallahi inna lahu la halawa wa inna alayhi la talawa wa inna a'laha la musmiru wa inna asfalaha la mugdik fa innahu ya'lu wala yu'la alayhi ó lálù Kùránì ó ní ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ ń ga tọrọ kan ọ̀gá torí wọn gbọ́rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí ó dùn jó yín lọ lọ́rọ̀ yẹn náà al-i'jasu tá a máa rí tọ́kùn anakunla ìkẹ́kọ̀ọ́ pamọ́ fún sí Ọlọ́run gbogbo nǹkan ló yé ànábì inú inú Al-Qur'ani kò sí ń tọ́ pamọ́ fún láti Suratul Fatiha ìwọ́sánà wúlà ìdádíyà ọwọ́ à ń tẹ̀mùhídí tọ́yẹsẹ̀ wọlé tá à ń pè ní kíndá ganti ọmọ tá a ṣe nǹkan kọ́ ìdátù táyẹsẹ̀ máa kọ́ wàlúfà sí ní alùpùpù a máa fi hàn pé ọyá pé báyìí tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ tọ́ ahọ́n rẹ̀ kí ahọ́n rẹ̀ ó lè wà yẹlí باللغة العربية كل اللي بالقراءة láti rí irú ọmọ àwọn tí wọ́n tàwọn kọ pé ya inna alladhina amanu inna allazina mu'minu wal lazina hadu wa lazina hadu wọ́n ní hadu ni ó pé kírú ẹni bẹ́ẹ̀ kó wá jáde kókó lọ́dọ̀ àfáà rẹ̀ tán kó wá jáde ta kó wá ní òun fọlọ́run búra kọ́ra òun rí mistake inú ọ̀rọ̀ inú tíra ṣe Adam tẹ̀mùhídí òun rí mistake inú tíra ṣe ka Adam wọ́n kí ní wọ́n ṣe wọ́n masáfà yẹ ti jìnà tó masáfà tànàbí wá jìnà tans 1000 rẹ̀ sí gbogbo ẹ̀dá tí ń bẹ láyé ata yẹkúlù واحد أن القرآن الذي أنزل على الرسول والرسول لا يعرف بعض منه أعصم قول ìyẹn ní Kùránì yẹn nǹkan kan bẹ́ẹ̀ tí ò yí ànábì kò yí àwọn sàhábà ànábì ó wá yí àwa irú ọmọ tán ló wí tó ní ṣé adá òun rí mistake inú tíra àwọn nígbà tí wàá pa kó tó wá ní tíra òun sì ní òun lòun correct ẹ. wàhádì ilmakula makula tún tad'u ila al-fujur. ọ̀rọ̀ Kogi ni kẹ́ ọ̀rọ̀ Kogi ni náà. anabi ọlágbára. anabi. naam. anabi kọjá bẹ́ẹ̀ o. àwọn ìmọ̀ tó sápamọ́ sábẹ́ al-Qur'an ẹ wòye àwọn ìmọ̀ àwọn ulum tọ́já sí wípé wọ́n wá àyè láti kẹ́kọ̀ọ́ nú al-Qur'an wọ́n sì jáde tí wọ́n wá ń ṣe ayé láǹfààní ní gbogbo àmàwádìí gbogbo kéwú tá ń ké lé kéwú pátá ó ti yé báwọn inú al-Qur'an ní kálukú tó al-Qur'anu muallimul kutub ọgbọ́ òun ní kọ́ gbogbo tíra yẹn tẹ́ ń kà wọn al-Qur'an ló kọ́ wọn òun ló fi mà wọ́n táwa fi ń lọ lè tẹríba fún tíra torí tíra là ń tẹríba fún gbogbo tíra tá ń tẹríba fún èyí tó pàdé ń bẹ̀ tó fi wípé ẹ̀wọ̀n pàdé ń bi tíra kan wọn là nàbì ṣe kan tíra tó pàdé ń bẹ̀ ni al-Qur'an ló kọ́ tíra wọn kéwù. number 1 inú al-ijazat al-Qur'an al-ijazu li-adadi jẹ́ kọ́kọ́ fún wọn ní méjì ń bẹ̀ yín kí n tó wá lọ bí al-ijazu rukmi kí n tó wá ṣàlàyé yín al-ijazu li-adadi inú al-Qur'an tó já sí wípé kò sí bó o ṣe lè nímọ̀ tó tí kì í bá já sí wípé àwọn tí wọ́n ké lọ́dọ̀ 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 àwọn sàhábà táwọn sàhábà wa kéwú lọ́dọ̀ ànábì tí kì í bá já sí wípé àwọn yìí ni wọ́n sí àfikárù wa kalẹ̀ àti tàdábùrù wa àti òkúlù wa lè tàdábùrì kálí bá a ṣe tàdábùrì al-Qur'an tí kì í bá gbọ́ àwọn sí kalẹ̀ fún a ní mọ àwọn ń Qur'an kó pamọ́ sínú a kàn máa tú Qur'an lọ rẹpẹtẹ a kàn máa tú lọ ni yẹ wọn akọ́kọ́ sọ̀kan fún ọ ìrun tá à ń kí wákàtí 5 Ọlọ́run ní a kí òun wákàtí 5 ìrun wákàtí 5 tó ní a kí àwọn èèyàn máa bẹ̀rẹ̀ lọ́lọ́run ti wí bẹ́ẹ̀ bó ló ti ó ní ẹ kírun ni ibo ló ti dákọ̀ wákàtí 5 bí irú challenge tí ọkùnrin kan challenge àwọn mùsùlùmí jọ̀hún tí àfa Adam Mas'ud tí ó wá mú ọ̀rọ̀ yẹn tó fọ́ sí wẹ́wẹ́ àti àfa Al-Hariri ẹ̀mú olúwa tárakùnrin náà fi wá ní àwọn eléyìí inú gbogbo àwọn títí ń dáhùn lóhùn àwọn yẹn kàn ń bú ni
ọ̀rọ̀ pa àwọn eléyìí àwọn àfáà yìí àwọn ọmọ tí wọ́n ń ṣe èyí sáré béèbú lẹ́nu kan bá sọ̀rọ̀ kalẹ̀ tọrọ òun ní tó lè fi pàdé ẹnu mímọ́ kí ló ń ṣépè sí má ṣe pé ó kọ́ ẹ̀rí wá fún ni èyí tí ń bẹ lọ́wọ́ ọ̀dà alẹ̀ bàbá lóhun ọ̀dà alẹ̀ tọ̀ wa amruhu mufawwadun li rabbihi ó ti yé inú alukuraani ló wà àmọ́ àwọn èèyàn orí lọ́lọ́run fi ní afala yatadabbaruna alukuraani am ala qulubin akfa ibẹ̀ láti máa wípé kulubun òun ní ṣiṣẹ́ pẹ̀lú làákàyè ọkàn òun ní agbára làákàyè tó bá fẹ́ kúrò kankan ìròrí kan inú ọkàn ní ọpọlọ ọkàn yóò wá dá padà sọ́dọ̀ fuad tó bá wá dá padà sọ́dọ̀ fuad tí fuadu tó bá wá fọ́ tó yọ àwọn ànàfáyà mìíràn nàkọ́yà àlèkídọ́ mìíràn lè fi dọ̀ tó bá yọ kúrò níbẹ̀ àwa dá padà fún làákàyè làákàyè ní ọwọ́ adájọ́ fún wípé ọ̀dà báyìí èyí tí ó bá rí fọ́ yóò tún dá padà fún fuadu pé ó ti fọ́ dáadáa èyí fọ́ dáadáa tó bá dá padà fún làákàyè ní làákàyè ẹsẹ̀ wá dá padà fún ọkàn padà yóò dá padà wá bẹ ẹ wò bọ́n ti ṣiṣẹ́ tó bá dá padà wá ọkàn ẹsẹ̀ wá gbé lọ fún ahọ́n wá gbé jáde àwọn àni ètí ń bẹ lọ́kàn mi gan mo wíwùn ó ti kọ́kọ́ dá padà fún ọ̀gá rẹ̀ làákàyè. tí fuadu bá wá fọ́jú tó bá ti fọ́ lójú fuadu tó bá ti fọ́ lójú ọkàn ò lè rí nǹkan kan làákàyè ò sì lè rí ọkàn ò lè rí nǹkan bẹ́ẹ̀ lé tí ó dá padà sọ́dọ̀ fuadu mọ́ wọ́n bá dá padà fuadu orí bẹ́ẹ̀ lé tí ó gbé sọ́dọ̀ làákàyè mọ́ lọ́lọ́run pé fa innaha la ta'mal absaru walakin ta'mal qulubu allati fi sudur àbí nǹkan mo wulẹ̀ wáyé ma mo ti rí ntí lò ń bẹ̀ bá bẹ́yẹn bá gbé àyà kan síra wọn Al-Qur'ani tó fẹ́ lo hakim tó wá lo gavur tó bá lò tó bá ti ṣe dédé màánà tó fẹ́ lò ó sí Qur'ani kì nínú kọ́ ìdá ọ̀dọ̀ àwọn ní ulumul Qur'an tó bá ti yẹ pé ibi Ọlọ́run ti fẹ́ tó bá yẹ pé tọ́lọ́run fẹ́ ròyìn hakim tó fẹ́ ròyìn òkúba lọ fẹ́ ròyìn ó ti yé báwọn tó bá fẹ́ lo aziz ó ti yé báwọn ó ní lo hakim ó ní lò sí. àwọn ìgbà tó ń bọ̀rọ̀ bọ̀ wá ọ wá ń wí pé wa rabbukal gafuru su rahamati lọ fẹ́ lò ọ wá ní wa rabbukal gafuru su ni'mati ọwá lò bẹ́ẹ̀ ẹnìkan wá ní ó ṣe kan ó ṣe kan àwọn wà rárá ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ jọ máa kí lọ bẹ́ẹ̀ o ti máa torí nẹ́ẹ̀mà àti rahama nǹkan kan náà ni tọ́ ọba ti jásíkè mi tọ́lọ́run ti sọ̀rọ̀ halali ọwá gbé haramu síbẹ̀ yíwọ̀n ní mistake ojú ọ̀nà yíwọ̀n náà tún gùn lọ́tọ̀ táwọn afa tún rìn bẹ̀ wọn náà náà ibò mo ti yà lọ bẹ̀ ibi làákàyè ní ó ṣiṣẹ́ yẹn níbi wá fọlá yatadabbaruna al-Qur'an fi òye wò kẹ́ wò dáadáa gbà tí al-Qur'an ní kakirun anabi wa ní ẹ̀ márùn ní ẹ̀ kí akimi sọláta ẹ̀ márùn ló kó rẹ̀ ní al-Qur'an ìpòrìlẹ̀ ẹ̀ márùn náà ní sọ fún wọn wípé ẹ̀ márùn ló kí lójúmọ́ tó fi jù wá lọ. jẹ́ ti jámù akimu sọláta ẹ̀ kírun ẹ̀yin plurals akimu sọláta ẹ̀ kírun ó pòrí ẹ̀ ní ẹ̀ẹ̀mejìlá 12 nínú Al-Qur'ani ló pòrí ẹ̀ ẹ wá mú plus 12 àti 5 ó di mélòó 17 òun ni 17 rakatẹ́ ń kí lójúmọ́. Allahu Akbar. ṣé èyí tí ń wí sọ ọmọ yìí tí ń wí. òun ló mọ̀ òsì ló mọ̀ àbọ̀ mọ̀ kọ́ wá. gbogbo ẹ̀sìn ní àná Muhammad lónìí. Sallallahu alaihi wasallam. ọgbọ́ àná Muhammad ló ṣe kí ni. òun ló ṣe tìṣàfù ulúmù yẹn ló jẹ́ àmà màdùmùnà tiẹ̀ ń tọ́ta dọ́mọ́nà sínú. àwọn àlúùlù kùránì nù òun nù ní. ọ̀kẹ́ tún wá ń bẹ tí ń pè wà lábísù fi kahfihim sálàdà mi àti ìsìnì náwà sí dáadó tí sí àwọn àsàhábùl káfì wà lábísù fi kahfihim ọlọ́run ni wọ́n lò nínú kòtò tí wọ́n wà sálàdà mi àti ìsìnì náà 300 years ọgọ́rùn ọdún mẹ́ta wá sí dáadó ẹwọ́ Al-Qur'an
nígbà àwọn àfáà ṣe tìsáàfù rẹ̀ tí wọ́n wá lọ tí wọ́n wá bọ̀ wọ́n padà rí wípé mẹ́sàn-án tó ló léhùn òun ní ń lé torí kọ̀mọ̀ríyà ni iná nìyẹn sàlásà mìíràn náà ní sọ ohun tọ́ba yẹ pé lọ́ndà ṣàmùsíyà kò ní lé mẹ́sàn-án kò ní lé ọdún mẹ́sàn-án àmọ́ lọ́dọ̀ kọ̀mọ̀ríyà èyí tá à ń pè ní lunar system ọ̀dọ̀ solar system sàlásà mìíràn péré ni ó máa jẹ́ àmọ́ èyí tó lé mẹ́sàn-án ọdún mẹ́sàn-án ọ̀dọ̀ lunar system ni èyí ń òun ni pé ọgọ́gọ́rùn ọdún kan lọ́dọ̀ kàmàríyà ti luna yóò máa lé ọdún mẹ́ta mẹ́ta lọ́dọ̀ rẹ̀ tá a bá ń já láti bi ilmul falak. àwọn tí wọ́n mọ̀ nípa yìí bàbá mudiru wọ́n mọ̀ alámọ̀jù wọ́n mọ̀ àjẹgbẹ́ wọn lọ mùlánà àlẹ́ alámọ̀lẹ́ lórí àwọn ni bàbá rẹ̀ bàbá ìmọ̀ yìí àwọn ni wọ́n wá gbé fọ́ọ̀mù àwọn gbà wọn lọ. èrè ìmọ̀ àwọn náà ọba sì ní wọ́n òun wá fi ń wá oṣù tí wọ́n ń dààmú tó rí wọn. ó ti yé báwọn. ṣé ẹ wá rí bẹ́ẹ̀ ẹ wá wò mẹ́ta tó lé ní tísà tó léwu àti sàlásùmíà ọ̀njẹ́ 309 ayé bẹ́ẹ̀ kọ́ ni ẹ wá lọ lè wo ìjásù alukurahani. bọ́ọ̀ la ṣe wá fẹ́ mọ̀ wípé lóòótọ́ wọn lò àwọn àfáàṣe tìṣàfù rẹ̀ wípé kíní yìí ó ti hàn bọ̀yìmọ̀ tó jìnnà ni kì í ṣe máa tò sí. o lè understand ẹ̀ kó o mọ̀ àfi tí ọba rìn jìnnà nu mímọ̀ ọlọ́pàá lọ lè já sínú odò tí àwọn àfáà ti ṣiṣẹ́ kalẹ̀ lórí ẹ̀ látara tùràsì tí àwọn sàhábà gbé kalẹ̀ lẹ́yìn tán gbà lọ́dọ̀ àná Muhammad tọ́ra àwọn sàhábà ló ní ìmọ̀ yìí àwọn ni wọ́n gbà lọ́dọ̀ sí Ọlọ́run ó ti yé wọn wọ́n wá ní lábìsú láti bi lábìsú níbi àyà Suratul Kahf níbi àkọ́kọ́ sọ orí àyà wọn àbí kí ni nọ́mbà rẹ̀ àyà 25 lábìsú àyà 25 àbí èyí wọn kọ́ lábìsú tàkọ́kọ́ ibi lábìsú kan àkọ́kọ́ bóyá àyà 12 bóyá 12 ni lọ́wọ́ 12 bọ́ọ̀ bá rí ní lọ bóyá ká èyí tó wí nǹka 25 tọ́sọ yẹn wà lábì fún fíkà òun kọ́ òkè náà lọ́wọ́ kìíní kan qalu labisna yawman aw ba'da yawmin qalu rabb òun kọ́ tó lókè bima labistum tó lókè bọ́ọ̀ bá rí ìfilẹ̀ àwọn afọ́ọ̀mọ́ lọ lè wò ibi wọ́n mọ̀ lọ yẹn yú ẹ̀ ibi lábìsú àkọ́kọ́ ibi Suratul Kahf láti ibi lábìsú àkọ́kọ́ ni débi tí lábìsú tó tún gbẹ̀yìn parí sí ó ti yé báwọn débi tó parí sí ẹ̀ka àwọn kẹlmáàtì tó wà ń bẹ̀ ó ti rí bẹ́ẹ̀ yóò dá fún ọ ìsìnbẹ́ ìní àhàzọ̀ lima lábìsú àmọ́ àyà wo ni yẹn àyà kí ni àyà 11 ọ̀rọ̀ pé 12 mo pè lẹ́ẹ̀kan èmi náà mo fẹ́ gbà tán lábìsú yẹn lábìsú àkọ́kọ́ ni ẹ wá gbé e lọ síbi àyà 26 èyí tó kàlẹ́ ẹ̀kan ibẹ̀ lábìsú parí sí láti bí lábìsú àkọ́kọ́ wọn 11 yẹn gbé e lọ síbi àyà 26 lábìsú parí sí ẹ wá ka àwọn kẹlímàtì kọ̀ọ̀kan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wá máa àdìlwáwí kẹlímẹ́tàn máa àdìlwáwí kẹlímà ẹ ka wáwù náà kó kẹlímà ẹ̀yọ̀ kan lọ́tọ̀ àwọn wáwù àtàfin tó wà mẹ́ ẹ mú bá ti níbi wáwù kẹlímà kan ló wọ́n máa jẹ́ gbogbo yòókù lábìsú àṣọ bímá lábìsú nahanu kẹ́ni àkúlù tó ọmọ wa kà lọ bẹ́ẹ̀ débi lábìsú tó parí sí wọn tó ọba kà ní kẹlímà kọ̀ọ̀kan tó ọba ṣe mistake ọmọ rí i pé kẹlímà tìyẹn jẹ́ 309 309 wọn ni wọn máa ṣe déédéé iye ìgbà tí wọn lò níbẹ̀ wà lábìsú fi káha fi hàn sálàsàmì àti sèní náà wà sí dáadó. àyà 12 náà ni. àyà 12 àbí ṣé 12 náà ni mọ ya èmi wọn gbà kọ sí wọn làwọn ọmọdé wọlé. débi 26 àyà 12 dé 26 tó bá ka kẹlímàtì yẹn ó rí pé 309 náà ni ó jẹ́ òun ló ṣe déédéé ìgbà tọ́lọ̀ ni wọ́n lò mẹ́ ìjásù alukur'ani nù ìjásù lè àdàdì òun nù ni ó ti yé wọn eléyìí ń anabi lọ́lọ́run ṣe tẹ̀sáfù ẹ̀ fún òun ló já àwọn sàábé mọ̀ làwọn sàábé fi já wa náà ó mọ̀ ló fi lọ́dọ̀ tiwa níyà yìí anabi ló já mọ̀ kí ló tún ó yí anabi ló fi já mọ̀ gbogbo àwọn tọ́pamọ́ wọn jẹ́ wá lọ bí gbáǹkọ́ bì jẹ́ ń gbé ọ débẹ̀ kí n tanná síbẹ̀ ẹja débẹ̀ gẹ́gẹ́ bàbá alukur'an ọlọ́run gbé kalẹ̀
pẹ̀lú rọ́kímù 7 number 7 kọ́ọ̀kọ́ 7 kalẹ̀ asaba Naam. arọ́kímù 7 Naam. 7 figure ṣé figure lè máa pè kí lè máa pè number Numbers. Numbers. Seven Eh? numbers. Number. ṣé figure jáwọ́ ni figure 7 yẹn Figure 7 or 7 figures. 7 figures èyí tó bá wù ọ́ kó wínú rẹ̀ kò sí èyí tó lọ Figure 7 ọ̀tọ̀. 7 figure figures ọ̀tọ̀. number 7 mo fẹ́ kẹ́ ẹ lọ lè wò kọ́sìm bẹ́ẹ̀ mo ti fẹ́ ṣe dirasa fún yín Ó dábàá à ń tẹ̀lé. 7 lọ́lọ́run fi kóòdì alukur'an Naam. eléyìí tí ń wí Naam. ìmọ̀ tó kò é ṣe tòsí bẹ́ẹ̀ ń bá wí tán tó bá ní à ẹ̀yìn táwa náà ti mọ̀ èyí ṣe tó wí njọ́ tó ti mọ̀ Láti jọ yìí. ẹni ọba sì ti mú nǹkan wá tí ọba rí wí tẹ́lẹ̀ ọkàn tíra náà ni o àmọ́ ń gbà tó ti mú wá tó disfẹ́jì ọ̀rọ̀ yẹn o ti bá wọn ẹni ọba mú wá òun ń tọ̀ òun mú nǹkan tuntun wá nù ẹlòmíì ò gbé ẹ wà náà fẹ́ mú nǹkan tuntun wá kò sí tuntun wá tuntun náà ni tèmi mọ̀ kò tuntun bíi tí mo ti rí àmọ́ mo mọ̀ ibi ọ̀dọ̀ àwọn èèyàn mi tí mo wà àwọn ọmọ tẹ́lẹ̀ mo wá mú wá ó di tuntun bí nǹkan ṣe di tuntun nù làlùkùránì fi tuntun sí ní gbogbo ìgbà. Masha Allah. 7 Naam. khalaqallahu samawati 7 wal ardina 7 Ọlọ́run dá sánmà méje ayé bẹ̀ kọ́ ẹ máa kà ó mélòó sánmà méje ilẹ̀ ńkọ́ Méje. ọjọ́ ayé ọ̀dà méje Ọlọ́run wá ní tẹ́ ẹ bá lọ hajj ẹ tàwáàfù méje ẹ sán Sàfà àti Márúwà lẹ́ẹ̀méje Méje. ẹ lọ ju òkò fún ṣèyítánì ní jámúra tẹ́ ẹ máa ju ní aljimá rọ́mùyìlì jimá ẹ ju méje àkọ́kọ́ méje jọ́ kejì méje jọ́ kẹta ọgbọ́ Akramakumullah. méje nígbà tún wá ní tẹ́ ẹ bá wá parí tán ẹ pẹ ẹran àdáyà àbí kílẹ̀ máa pè bí àdáyà lẹ́sìn máa pè ẹ pa ẹni tí ó bá wá ní owó tí ó fi pẹran fàṣíyà musalasati ayyami fil hajj kọ́gbà àwẹ̀ mẹ́ta ní maka ẹ wo nǹkan ṣé àmà kí maka lọ́lá púpọ̀ maka ló yẹ kó ní kó ti gba àwẹ̀ méje ó wá ní ọgbà mẹ́ta wàsáàbọ̀ àtìlẹ̀ ìzàrọ̀jà àtún ẹ wá gba méje tẹ bá délé tìlíkà àṣíràtún kámìlátún ó pe mẹ́wàá nù ni Bẹ́ẹ̀ni. méje nù Bẹ́ẹ̀ bá délé ẹ̀lú gbà méje. ṣé orí bí ṣe ń ka 7 sẹ́yìn rí 7 ń wọlé. 7 7 tó dá dúró kéé 7 o. 7 tó dá dúró kóòdì alukur'an nínú kóòdì yìí ẹni tí ó bá mọ̀ tí ń wí o ti máa kò lè understand di anabi yóò rò pé anabi gbàgbé àwọn nǹkan kan àbí kò mọ ìmọ̀ kan ni Òun ni ò sì mọ̀ ànábì mọ̀. ẹni tí ó bá mọ̀ kóòdì tí ń sọ yìí a gbọ́dọ̀ kọ́kọ́ challenge pé àwọn sọ kóòdì tí ń bẹ ń bẹ tọ́lọ́hún fi sọ gbogbo ẹ̀ ń 7 anabi wa ni muru awladakum bisolati wa hum abna usaba anabi ọmọ yẹn bá ti dọ́dún méje ẹ máa pa aláṣẹ kọ́ máa kírun kóòdì nù kóòdì sábúà ó ti bá wọn ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní àpèjúwe àwọn tí ń náwó sójú ọ̀nà mi ọlọ́run ká màsálẹ̀ àhábàtì àǹbàtà ti sábò àsànábìlà mínkùlì sùnbùlà tí mi àtò àhábàtì sábò àsànábì gbọ́kọ́ sí Àgbà terminology yìí lágbára. tí a pé sábò àsábò àmì Sábà. jẹ́ wá wọnú rẹ̀ lọ́gán. Naam. Suratul Baqara Naam. àyà kan bẹ́ẹ̀ Okay. tí ń pè inna Allaha yuhibbul muhsinin inna Allaha Suratul Baqara àyà ìrántí ẹ̀ ìrántí àyà wọn yuhibbul muhsinin Aya 195. wọn ọkọ̀ sí barakallahu fika Anfiqu fi sabilillahi. ẹ náwó sójú ọ̀nà Ọlọ́run Wala tulqu bi aydikum ila. ẹ má fọwọ́ ara yín fa tí ó pa irun Ahasinu. ẹ ṣe dáadáa parí inna Allaha yuhibbul báyìí rẹ̀ dàkọ́ sí Akramakumullah. dirasa àti bẹ̀ àti wà nù dirasa báwọn Àtijọ́ jẹ́ wáyé. ẹ̀hẹ́ Ó di sẹ́rùn. ṣé mufti ń tẹ̀lé wa lọ báyìí Akramakumullah kò dàrú. ọya Kò sùn. ẹ máa wo nǹkan ń bọ̀ dúró ẹ wá wo kí ló bẹ̀rẹ̀ Baqara alif lam mim alif lam mim ibẹ̀ lọ́lọ́run ti kóòdì sábúà alif lam mim àti 7 àwọn lọ́lọ́run fi dé alukurani pọ̀ Akramakumullah. alif lam mim àti 7 ọlọ́run fi jẹ́ kí ni Ó fi kóòdì òun ló fi kóòdì alukurani papọ̀ lè dé alukurani pọ̀ ẹni tí ó bá ti mọ̀ yìí ti ń wí
ó ti bá wọn yóò máa rò pa yóò máa rò bóyá ànábì ọmọ àwọn nǹkan kan. Ànábì sì mọ̀ ó ti kọ́ aṣọ hábà rẹ̀ wọ́n mọ̀ wọ́n sì gbọ́ yé. òun làwa mọ̀ yìí. òun náà túlẹ̀. òun ló sì jẹ́ àmọ̀. sallallahu alayhi wa sallam. alif lam mim. naam. báńkò alif kalẹ̀. alif. lam. lam. mim. mim. alif Allahu ní jẹ́ bẹ́ẹ̀ a bá alif ń bẹ̀ torí pé wájú náà ní wà tẹ́lẹ̀. naam. ó ti bá wọn. jìbìrìlù òun wà ní parí láàmú rẹ̀ jìbìrìlù ó wà ń parí muhammadu náà wà níwájú. ọlọ́run wá dúró báyìí anabi dúró báyìí mà jìbìrìlù ń bẹ ní àárín òun ni wá sí tọ̀ láàrin ọlọ́run àtànábì òun ni alif lam mim. ẹ gbọ́ alifu rẹ̀ Allahu jìbìrìlù muhammadu ọlọ́run rẹ̀ ó fẹ́ ránṣẹ́ sí muhammad jìbìrìlù ó fẹ́ ránṣẹ́ sí òun ní lọ́dọ̀ eléyìí ní lọ́dọ̀ yìí òun ní lọ́yà yìí òun ní lọ́yà yìí lójú wọn wà láàrin. Oh. This is very so o get bẹ́ẹ̀. and very good and ebo òun sá lọ ni. very good terminology. wọ́n ti mọ̀ tí mo fẹ́ pé terminology. so o ti get bẹ́ẹ̀. àgbóyè sá. wa kọ sábù àkàlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. sábà. wa kọ sẹ́fún kalẹ̀ ṣé ẹ ti kọ sẹ́fún kalẹ̀ ṣé ìwé yẹn ó tó ní tí mo fẹ́ ṣe yìí ẹ bá ń wá ìwé kan. yóò. dáhùn lóhùn rárá kò ní tó kò lè tó mi. oya oya. gbà yìí ti ń bẹ lọ́wọ́. mẹ́ẹ̀m. ọya wa kọ o ti kọ o ṣe ọya gbà yìí wa kọ inna Allaha kọkọkọ alifu sí yà yìí lam mim wa kọ sábà wa kọ ní fígọ̀ ti tọ̀hún yẹ 7 gangan 7 kọ́sẹ́gbẹ̀ ní àyè o ti dúró báwọn inna Allaha yuhibbul eyọ fún ọ níbẹ̀ nísìnyí. okay. eyọ 7 fún ọ níbẹ̀ yẹn nísìnyí. akramakumullah. eléyìí kò ń gbà pé kì í ṣe síhìrù àfàsíhìrù ni hàdà. ọ̀lẹ̀ mo bá rò kí wọn náà máa tẹ̀lé wa. máa tẹ̀lé wa eléyìí ṣe síhìrù sírù ni sírù Qur'an sírù Qur'an wa laysa bi sihirin inna Allaha yuhibbul muhsinin inna Allaha yuhibbul muhsinin ẹ máa wò. so ti kọ́ ani inna Allaha yuhibbul muhsinina kọ́ inna Allaha yuhibbul muhsinin yuhibbul muhsinin àwọn aráàfin mẹ́tẹ̀ẹ̀ta yìí alif lam mim ó wá gbé láti bí muhsinina yìí al-muhsinina yìí yọ alif lam mim ń bẹ inú muhsinina òun rèé òun ni wọ́n rí yàbí ó yá máa kọ́ báwọn. Naam. Muhsinin. Naam. Muhsinin wa ọya alifu àti lam alif lam mim mélòó ló wà ńbẹ̀ yẹn mélòó ló wà ńbẹ̀. tó wà nù. al-muhsinin. alif lam ẹyọkan. so orí mímu ńbẹ̀ bí muhsinin náà. ó wà ńbẹ̀. orí alifu ńbẹ̀ orí lam ńbẹ̀ alif lam mim tó tẹ̀léra wọn ọya kọ tírì kalẹ̀ báwọn. àti ní mẹ́ẹ̀ta nù báwọn mẹ́ẹ̀ta ti pé síbẹ̀ àbí yọ̀hébù náà pé kò sí alifu kò sí láàmù kò sí mímú mbẹ ibi yọ̀hébù wà kọ sufuru kọ ìṣúró kọ òdo sẹ́yìn ó di mélòó báwọn. 30 30. kilo pé 330. 30 yẹn bó ṣe máa pé nù 30 àbí yóò dà fún ọ torí pé yọ̀hébù yìí kò sí alifu àti láàmù àti mímú mbẹ lójú ọjọ́ sufuru ọkọ̀ síbẹ̀ báwọn. Allahu ọya alif lam ari alifu kan lamu méjì tírì túnú ọya kọ tírì ẹ̀yẹ́ tó àpótí mẹ́ta báhùn inna ẹyọ kan alifu ẹyọ kan péré ọya kí ló wá jẹun 3031 3031 ọya wá yọ sábúà 3031 divided by 7 ọya yọ 3031 divided by 7. By 7. Kí ló fún ọ? 433. Sẹ́yọ̀ kan sẹ́kù mbẹ́ tá sí òsì mbẹ́. Ṣé ma pé èmi tẹ́ bá sóǹkà mi yọ sẹ́kù 1 àbí kọ́ sẹ́kù 2 ńlẹ̀. Tẹ́lẹ̀ yìí sẹ́kù. Ó sẹ́kù gangan. Ó pín àbí òpin? Ó pín. Àṣírí sábọ́ànù. Ibi Suratul Baqara. Torí pé Suratul Fatiha pírífẹ̀sì lòun ibi Suratul Baqara gan ni Al-Qur'ani ti bẹ̀rẹ̀ Suratul Fatiha pírífẹ̀sì àbíkílẹ̀ máa pè mọ̀kọ́dímà iná lòun mọ̀kọ́dímà jẹ́ ní kìí sojú ọ̀rọ̀ àmàlára mọ̀kọ́dímà ni ẹ ti ma gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ sọ ibi gbogbo ọ̀rọ̀ Al-Qur'ani pátádélẹ̀
tó fi délẹ̀ ń gbogbo súra rẹ̀ ń gbogbo ẹ̀ ní bẹ́nu Fatiha àtẹ̀rí ń Fatiha lọ summarize gbogbo Al-Qur'an látòkè délẹ̀ ẹ wá yọ yín kún mi ẹ wá bẹ̀rẹ̀ láti Baqara rẹ̀ mo ló pé kọjá pé Alif Lam Mim ló fi bẹ̀rẹ̀ a ti divide sí Sabua ayébẹ̀kọ́ èyí ń dúró báwọn ẹlẹ́ẹ̀kejì láti Suratul Baqara Alif Lam Mim ó ti yé báwọn ibi Alif Lam Mim pọnú Al-Qur'an ni àwálù rẹ̀ náà ni Suratul Baqara èyí tó parí sí tí ó sì Alif Lam Mim mú kan mọ́ lẹ́yìn rẹ̀ òun ni Suratu Sajida òun ni Suratu kí ni mo pè é Suratu Sajida ok láti Suratul Baqara dé sọ́mà pé a rí Suratul Fatiha mú báyìí rò ẹ̀ lọ́wọ́ mú kíni báyìí rò lọ́wọ́ fún mi a rí Suratul Fatiha number one ló jẹ́ àbí inú Kùránì number two ni inú àwọn suwar number two ni Baqara ó yá kọ two kalẹ̀ Baqara ń jẹ́ number two sáàdùn báwọn láti Baqara láti Baqara títí tó fi dé Sajida aya 32 ló wà ńbẹ̀ aya sura 32 tó bá ń ka sura láti Baqara bọ̀ wá Suratul Baqara Al-Imran ẹnìkan Tawba nígbà àwọn tó fi dé Sajida 32 ló kà má wo nǹkan kan má kọ́ sí má wo tí ń ṣe ni ó má wo ó ti yé báwọn wá kọ 32 sí àyè sọ̀rọ̀ Ọlọ́run bó ti ń kọ́ yìí kọ́ sí ó ti kọ́ 32 ọ̀yá wá fi 2 yìí sí lẹ́yìn 2 ta kọ́kọ́ ń ó ti fi sí lẹ́yìn àbí wá divide by 7 322 divided by 7 46 inú sọ sẹ́kùn lẹ̀ kò ní sẹ́kùn lẹ̀ ó ṣe é pín divided by kíni by 7 ó di méjì àbí ẹlẹ́ẹ̀kẹta Suratul Baqara tawi àkọ́kọ́ nọ́mbà tó kọ́kọ́ wà nínú Al-Qur'an láyé nọ́mbà 1 ó wà nọ́mbà 2 ó wà nọ́mbà 3 ó wà àkọ́kọ́ nọ́mbà tó kọ́ wà nínú pé Ọlọ́run kọ́kọ́ sọ̀rọ̀ nọ́mbà nínú Al-Qur'an 7 ló kọ dako ẹsẹ̀ bẹ́ẹ̀ bí Suratul Baqara wa huwa alladhi khalaqa samawati wal ard wa huwa alladhi khalaqa samawati wal ard wa huwa alladhi kini gan sum fasawahunna ma fil ardi jami'a usun thumma stawa ila samai kullu sab'a samawati wa huwa bi kulli shay'in alim. Èmi mo dá gbogbo tí ń bẹ lérí ilẹ̀ fún yín thumma stawa ila sama mo wá lọ fi sama ṣe bùgbé fasawahunna sab'a samawati mo wá ṣe sama ní pele méje ẹ̀wọ̀n nǹkan sabua kí wọ́n pé sabua àkọ́kọ́ òǹkà tọ́lọ́wọ́n ọkọ̀ dákọ̀ ní Al-Qur'ani òun ni Suratul Baqara ibẹ̀ lórí 7 àbí ẹ̀kọ́ ni láti bí ẹlẹ́ẹ̀keje yìí tó parí ẹ̀ torí pé ọ̀nà tọ́lọ́run ti dákọ̀ sabua kẹ́límà sabua ní Al-Qur'ani ọ̀nà 27 ni àtúnbá 7 lẹ́yìn rẹ̀ ọ̀nà 27 tó wà ní ẹ̀yìn rẹ̀ inú Al-Qur'ani raji'hu lọ́ọ̀lì wò dáadáa ó dákọ̀ sabua ọlọ́run dákọ̀ 7 nígbà 27 tó wà ní ẹ̀yìn rẹ̀ ó wá dákọ̀ àwọn 7 tá wá wí tó bá wá wò láti Suratul Baqara tá sọ yìí débi Suratul Nabai òun níbi tọ́lọ́hun ti dákọ̀ 7 pín tí ó fi dákọ̀ 7 mọ́ inú Al-Qur'an ó ti báwọn wa banayna fawqakum sab'a ẹ ma yí ọlọ́run barakallahu fikum ẹ jẹ́ ń dààmú gbogbo bí n ti ń wuyẹ tí ń tẹ̀lé mi ẹ wá ń bá mi wá gbogbo ẹ̀ kalẹ̀ àkọ́kọ́ ni Suratul Baqara fasawahunna sab'a samawati èyí tó gbẹ̀yìn rẹ̀ tí ó fi dákọ̀ sab'a mọ́ òun ni Suratul Naba wá wo Suratul Baqara dé Suratul Naba ó rí 77 súra lọ́wọ́ àmbẹ̀ 77 súra láti Baqara dé Naba tó bá lọ lè kà ó rí pé 77 ní gbogbo ọjẹ́ figure 7 jáde àbí ọjáde òun náà tún lọ àyíbẹ̀ kọ́ ni àwátì dé ẹ wá wo láti Suratul Baqara àti bí àyà yìí títí tó fi wá dé bí àyà àti Suratul Naba yìí tí Ọlọ́run tún dákọ̀ sábúà tó fi parí síbẹ̀ yẹn ó ti yé báwọn ẹ wá rí
ẹ wá rí 5,649 Nah. bá ń kọ́ kalẹ̀ 5,600. 5,649 aya láti ibi tó ti kọ́ dákọ̀ sábúà tó ti kọ́ dákọ̀ 7 débi tó ti parí sí 5,649 ọ̀ya wá bá ń divide it times 7 divided by 7 5,649 divided by ó rí 7 gbẹ̀yìn rẹ̀ 807. lẹ́yìn báwọn kí ni mo pe kí bò sí ọlọ́run ni láti bí àyà tó ti dákọ̀ 7 àkọ́kọ́ débi àyà tó ti dákọ̀ 7 gbẹ̀yìn tí ò fi dákọ̀ 7 mọ́ àyà àwọn síra wọn tẹ́ ẹ bá ń kà á bọ̀ wá ẹ rí 5,649 tẹ́ bá divide by 7 yóò wá fún yín ní kí ló pé 807 ẹ tún bá 7 nígbẹ̀yìn rẹ̀ kí ló wá kù tẹ́nì kún wọn ni pínpín àná kò yí ànábì. Gbogbo nǹkan tí Adúrú mọ̀ ní pátá minel alfi ilaliya. ànábì ló ṣe àbọ̀ gbogbo eléyìí. Ló yá ànábì ló yá àwọn sọ̀hábà rẹ̀. sẹ́ẹ̀rí 7 yẹn sì ni àwálù rọ́kùmù àkọ́kọ́ rọ́kùmù tọ́lọ̀ ń kọ́kọ́ sọ́nù Al-Qur'an 7 ni òun náà sì tún nígbẹ̀yìn rọ́kùmù lẹ́yìn ìgbà tó tún dákọ̀ 7 tán nígbẹ̀yìn kò dákọ̀ nọ́mbà kankan mọ́. Masha Allah. Karamkunla. àwọn ìjásù Al-Qur'an arọ́kùmì òun nù ni ṣe ọgbọ́ Karamkunla. nígbà tí ọ̀kan nú àwọn àfa tó wá wù ó wípé àyà kan bẹ́ẹ̀ nú Al-Qur'an tọ́lọ́hún wé wa huwa alladhi fi sama ilahun wa fil ardi ilahun ya'lamu sirrakum bá ń wáyà ń. wa huwa Allahu bis samawati wa fil ardi. òun kọ́ wa huwa alladhi Fi sama ilahun wa fil ardi ilahun. wa huwa al-hakimul alim. wa huwa alladhi òun lọ́ba tó jẹ́ pé fi sama ilahun ọba ni lókè wa fil ardi ilahun ọba ni nísàlẹ̀ òun lọ́ba lókè ọba nílẹ̀ àfi. àwọn àfa onímímọ̀ wọ́n ṣe nìkọ́ọ̀ṣì ọ̀rọ̀ yìí. Naam. Al-Imamu Sha'rawi ẹnìkan ló bi Imamu Sha'rawi ó pàdé pẹ̀lú Sheikh Mahamudu Shaltut mufti Mazari nígbà náà Sheikh Azari àbí náà kọ́ jẹ́ ni nígbà yẹn ó wá pàdé pẹ̀lú Imamu Sha'rawi lẹ́nìkan wá ń bi Imamu Sha'rawi pé àwọn fẹ́ béèrè nǹkan kó bi Sheikh Azari ṣebí nínú nahawu nínú kọ́ídà nahawiya wọn kì í pààrà nákìrà méjì fẹ́nìkan ọgbọ́ wọn yìí pààrà fẹ́nìkan èyí tí wọ́n lè wí ni pé qasimun fil bayt ó ti bá wọn wà mufaddalun fi shari qasimun bẹnulé mufaddalun bẹni ìta àmọ́ kó wá ní qasimun fil bayti wa qasimun fi shari àwọn náà wò nílò. wọ́n ṣe tẹ̀kẹ̀rẹ́ àrùn báwọn. kódà àwọn fún balago faramọ́. ọ̀dà àlùkò àyídànù àwọn àbọ̀ balaga kan faramọ́ Al-Qur'ani wá lò èyí ṣe tó fi wá rí bẹ́ẹ̀ tó fi lò ó pé wa huwa fi sama ilahun ó wá lo nákírà ó ti túmọ̀ nǹkan mi o tẹ́ bá wo dáadáa o kò ní yé èèyàn wà pé ànábì pé kò yé ànábì ara ń tọ́ fà tí wọ́n fi máa ń pé kíní kan bẹ tí ò yé ànábì nu àwọn nǹkan kan bẹ tá Al-Qur'ani dà àwọn ìskáàlù kan bẹ ní Al-Qur'ani òun ń bọ̀ ìskáàlù kan bẹ ní Al-Qur'ani tó yẹ pé tọ́ ọ bá ń lọ bẹ̀ wọ́n gan ojú òkú ni ṣékèjẹ́ ké mistake ni àfi kọ́ lọ́hún ó fi ọkọ́ fàánú rẹ̀ lépa báwọ̀ kí wàásù ọmọ àwọn ẹ̀mí rẹ̀ kọ́ mọ́ di kètèrí. ọmọ àrò yìí pé àbí ọlọ́run ọ̀tọ̀ ní. àbí ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ àbí kíní kan àbá nàbì ní kíní kan ni ìyẹn àrò bẹ́ẹ̀ irú ẹ̀ lélẹ́yìí ìlàhùn nákírà ìlàhùn ilẹ̀ tá a bá túmọ̀ rẹ̀ wípé ọ̀tọ̀ lọ́ba tí ń bẹ ń sánmọ̀ ọ̀tọ̀ lọ́ba tí ń bẹ ń lẹ̀ àrítù fìsàmà ìlàhùn àbí wà wọ́n fìsàmà ìlàhùn ọba kan bẹ lókè wàfílẹ̀ ọba kan tún bẹ ń sálẹ̀ a máa túmọ̀ yìí kí ó túmọ̀ ẹni tí ó bá gbọ́ yé tí ò ní mímọ̀ àmọ̀jìnlẹ̀ nípa gbogbo àwọn kọ̀wáìdì yìí yóò máa rò wípé a jẹ́ pé ókè yóò wá jáde pé òun ti kánú Al-Qur'ani pé ọlọ́run méjì ní ń bẹ ọlọ́run kan bẹ ń sánmọ̀ kan bẹ nílẹ̀ àwọn yóò ní ha yóò sì tì ọ́ ṣubú
tó bá mọ nahawu débi kan tó sì bá sọ́rí fún tó sì bá sọ́rí fún àti ọ̀ṣubú pẹ̀lú kọ́ídà nahawiya wípé wọ́n yẹn ṣe tẹ̀kìrárù nákírà tọ́lá ìtẹ̀kìrárù rẹ̀ ó ti mú nǹkan mi wá tẹ́tọ́ understand wọ́n wá bí ṣéwù bẹ́ẹ̀ wípé akíní yóò yé wa ní ṣéwù bá ní ọlọ́run perfect ọ̀rọ̀ rẹ̀ kó tó wọ́n mà pé ọlọ́run mà pé ẹ̀fẹ̀ dá nǹkan rú ó ti wá perfect yẹ ní ṣéwù wa ń dá wọn padà wípé ẹ lọ lè wo àlẹ́sí tó wà níbẹ̀ ismu mausuli ismul mawsul náà ni àlẹ́sí ismul mawsul yẹn òun ló ti dé ló jẹ́ ká mọ̀ wàhúwà òun ni alẹ́sì èyí tó jẹ́ pé òun gan-an fil ardi fi sama ilahu òun gan-an òun náà ní bẹ́ ń sánmà wọ́n fil ardi òun gan-an òun náà ní tó bẹ́ ń lẹ̀lẹ̀ ìtumọ̀ rẹ̀ nu. so alẹ́sì sílàtún wàdálíkà al-ismani ilahun àti ilahu kejì ó ti bá huma sílàtul mawsul. wa jumla silatul mawsul ila fi sama ila jẹ́ khabaru mubtada huwa qasim yubarikullahu fika Ọlọ́run jọ oda kéèyàn gbé onímímọ̀ sẹ́gbẹ̀ ó ti bá won kéèyàn gbé onímọ̀ sẹ́gbẹ̀ àmọ́ wo lè wọ́ èmi lọ mo ko je ẹni taja na sí ọwọ́ fidi mo wa wa mo yin la ka ire un ó tètè bá ń gbé lọ bí tí yóò fi tètè yé wọn ibi tí ń lọ gan-an jumla sifa yẹ silatul mawzul àti ismul mawzul fi mahali rafa khabaru al-mubtada takdiru huwa ó ti bá huwa so èyí ò dúró báwọn lẹ́gbẹ̀ẹ́ kan báwọn ara sírù ẹ̀sìn mi náà ara sírù al-Qur'ani nìyẹn ó fi mọ̀ yí pé Ọlọ́run kì í sí ọ̀rọ̀ rẹ̀ sọ ṣé wàá lélẹ́yìn mọ́ máa hádà rẹ̀ kalẹ̀ bàbá tẹ ilẹ̀ báyìí bọ́ tẹ́lẹ̀ kalẹ̀ pẹ̀lú yọ̀ǹda àlàyé nu àmọ́ kí a wá wí pé ìjẹ́ ànábì ṣe tafsiri al-Qur'ani kamilan fún àwọn sahaba ṣé lẹ́gbàá tó sọ̀kalẹ̀ tán so tún gbà fún wọn tí ń ṣe tafsiri ẹ̀ fún wọn nígbà tí ń bẹ láyé ìjẹ́ sáwọn sahaba gbọ́ yé ó ti yé báwọn èyí wọn náà ń bẹ́bẹ́ torí pé kirahatu anabi Muhammad ó ní umirtu an akra al-Qur'ana ala sab'ati ahrufi ó ní sabu aharufu ara ó ní ọ̀nà méje lọ́lọ́ ní kó wọ́n máa gbà ka al-Qur'ana sabu aharufi àwọn àfáà lọ ibi tó pọ̀ mbẹ́ àwọn kan ní kiraatu sábà wọ́n ní tó Ọlọ́run sọ al-Qur'ana kalẹ̀ lérí èdè méje tó jẹ́ èdè Lárúbáwá torí ní Lárúbáwá wọ́n pín èdè méje ni wọ́n pín sí ẹ mọ̀ pé Yorùbá náà pín Yorùbá ti Ìlọrin ọ̀tọ̀ Yorùbá ti Ọ̀yọ́ ọ̀tọ̀ Yorùbá ti àwọn ọ̀nà Kàrẹ́ ọ̀tọ̀ àwọn ọ̀nà Ọ̀ṣun ọ̀tọ̀ yóò níbi kankan Yorùbá kan náà jọ sọ àmọ́ yóò láwọn kankan tí ó tún yàtọ̀ àwọn àfa àwọn kan ní kí á sábàtò àrùfì kìrààtò sábà yìí ni pé àwọn èdè méje tí ń bẹ fọmọ Lárúbáwá tó jẹ́ pé àwọn míì ò ní gbọ́ nǹkan míì yé níbi tí wọ́n pé kí ni túmọ̀ eléyìí àwọn ọ̀gbọ́ yìí nínú èdè tàwọn yóò Lárúbáwá kan náà sì ni méjèèjì òun ni Ọlọ́run wá sọ̀ kalẹ̀ sínú Al-Qur'ani tó já sí pé èyí táwọn àwọn tó wọ́n gbọ́ àwọn lẹ́yìn náà gbọ́ àwọn lẹ́yìn náà gbọ́ òtí àwọn kan ní rárá sábúà àhàrúfì yẹn túmọ̀ wípé àwọn àwámìrù nàwáhí amúrù anahayu alharamu alhalalu almisalu almutashabi àti almuhkamu òtí báwọn pé méje òun ni iná ní ń wí so èyí ó wù ọ́ jẹ́ àwọn kan ní ọ̀kìrá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ inú Al-Qur'an ibi kìrá Ibn Mas'ud dàbí nǹkan ibi wa inna wara'ahum malikun yakhusu kulla dhabinatin bó wọn bá ka yakhusu kulla dhabinatin salihatin gàdìrá òun fi sọ́lẹ̀ àtìkù Ibn Abbas tó bá sì kàbẹ̀ ọ̀lọ́ ó ti yé báwọn ẹlẹ́ẹ̀kejì inna ashiyata layli hiya hakiwamu ki wa ta wa akiwamu akiwamu kila ni Anasi ọmọ Maliki tóun bá fẹ́ ka wá àsìwábù kila lòun máa kà ó ti yé báwọn sàhábà ṣe ń gbà ka kìràátù yẹn
ó yàtọ̀tọ̀ ní àárín wọn tòun ti bẹ́ẹ̀ màání rẹ̀ la taftarqa wala tataghayyar ìtumọ̀ rẹ̀ change bákan náà ni kò yàtọ̀. tọ́ nígbà tí gbogbo ẹ̀ wá yàtọ̀ tí ò change bẹ́ẹ̀ tòun ti bó ti rí láàrin àwọn sàhábà náà tó fi wá dùn ní kí wá láwà tún ní àgbọ́yé kí n kí láti wá láàánà bí ọ̀gbọ́yé ìtawọ̀ ọ̀gbọ́yé láàwí àní pé ń tà ná bí ọ̀gbọ́yé ń bẹ ká tó wá pé àwa pé ńgbà tà ná bí ọ̀gbọ́yé òun àwa la wá gbọ́ eléhùn yé ta là wa n ta fẹ́ malé lérí nu kí àwa jàmá wa mùsùlùmí tó bá di ní pẹ̀lú ògo Ọlọ́run lọ́jọ́ Friday. Now sínú àwọn question sáwọn akẹ́wà ń bẹ báyìí sáwọn wọ́n fẹ́ pè wọlé question tó wọ́n bá béèrè yẹn kó fi question sí alukọ torí eléyìí nísìnyí a kàn fi mahada kìíní yẹn ni àfitẹ́lẹ̀ ni àìsẹ̀ wa bà náà lórí ẹ̀ torí pé a gbé láti bi wípé ìjà Ànábì ṣe tafsir al-Qur'an bẹ́ẹ̀ni ìjà àwọn sàábé gbọ́ yé èwo làwọn sàábé ọ̀gbọ́ yé ń bẹ nínú tafsir al-Qur'an nínú tá Ànábì tú fáwọn sàhábà tọ́já sí pé wọn ò gbọ́ yé tí wọn ò tètè gbọ́ Ànábì wọn ò tètè gbọ́ yé àtà Ànábì fi gbà éṣe adébáyìí ni bó ti ríre bó ti ríre bó ti ríre àwọn sàhábà yìí sì ní wọ́n mọ̀ jù wá lọ times 1 million àmọ́ wọ́n padà gbọ́ yé kó tó di wípé tọ̀kẹ́ má jẹ́ ń bọ́ lójú. wọ́n lè bá Ànábì pé Ànábì ṣàlàyé kìíní fún wa alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ṣé mo ti ṣàlàyé ẹ̀ fún ọjọ́ ní àmọ́ àwọn sàhábà padà gbọ́ yé wọ́n mọ̀ ọ́n kí wọ́n tó lọ náà fi mọ àwa náà. So àwọn yìí wọn la wá fẹ́ sọ̀rọ̀ ní orí rẹ̀ so kọ́lọ̀ ń kọ́ wọlé Ànábì Muhammad okay okay tọ gbogbo àwọn tí ń wò wá pẹ̀lú farabalẹ̀ tí wọ́n sì ń wò wá pẹ̀lú làákàyè tí wọ́n sì ń understand tẹ́ ṣe ń kọ́mẹ̀tì dáadáa tẹ́ ń understand tí ìta ń sọ yẹn ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ mímọ̀ ni kìí ṣe ọ̀rọ̀ ìjà àní tẹ́nìkan bá ti sọ̀rọ̀ kan ẹ má sáré máa ṣépè má èmi ọmọ bẹ́yìn mùsùlùmí ṣe rí báyẹn yàfa. ẹ ti sọ̀rọ̀ kan jò ní àyìnbàkan ní máa mú yàn ṣépè kò sí olódò rọ́pọ̀ láyé ẹlòmíràn wà ní rédíò ẹlòmíràn wà ní rédíò àfa kan ayé ti wá dàrú káfa kan wá nígbà náà wípé ànábì ọmọ kìnnì kan ìwọ sọ pé ànábì mà fún lẹ́rìí. ẹ wá ní kan sọ wọn ò sì mọ. ẹgbẹ́ mi fún yàrá tó báyìí. àwọn máa ṣe pèlè. ẹ máa ṣe pé àwọn àfa sàmánì gbẹnu wíbẹ̀ kò ní dáa fún bóun ni ò ṣe ní dáa fún. nǹkan tí èèyàn gbọ́ yé ló wíwù èyí tí wọ́n sọ fún ni wípé méjì ni hujjatun daliliya wa hujjatun burhaniya hujja méjì náà níbẹ̀ hujja méjì lè yóò mú dalili wa yóò mú burhanu wa aranta alukurani fi tún lágbára nu alukurani burhanu ni kò yẹ ṣe dalili burhanu ni ìta ń pè ní alburhan òun ni alhujjatul qati'a adamiga almufid ọjà tó mú wa àwíjàre tó mú wa tó bá gbé kalẹ̀ tí ó sí ọ̀rọ̀ fẹ́ lómi ìmọ̀ kò ní fi màjálù lẹ̀ fẹ́ nìkan láti tún sọ̀rọ̀ mọ́ yóò ge. tó jásí pé lẹ́yìn ọ̀rọ̀ kò sọ̀rọ̀ mọ́. bọ̀dẹ̀lì hujjatun sọ̀níyà lòun tùfídù sọ̀nà yahtamilu sidqa wal kadhiba òun ni dẹ̀lìl tó bá mú dẹ̀lìl wá pé ọ̀dà kí ni dẹ̀lìl mi rè ó ti bá wọn ó lè jẹ́rọ́ ó lè jẹ́ òótọ́ wọn ni oró ni kò rí bẹ́ẹ̀ ló fi jẹ́ alukurani nìkan lọ́wọ́ ni burhan kò sí wípé nu kurani kí wọ́n ní ọlọ́run rò bẹ́ẹ̀ ni àwọn kò padà wá rí báwo ni o ṣe ní rí bẹ́ẹ̀. bó ti rí gan ọlọ́run sọ́hun wọ́n lọ understand ọlọ́run. wa kullu ma fi dunya kullu ma tahta sama wa tahta al-hard wal arda was sama wa kullu ma baynahuma wa ma fihima fi qabdatihi. Masha Allah. ẹ máa ọ̀tún àwọn ọlọ́wọ́ nǹkan kékeré lẹ́nu gbogbo ayé táwọn àwọn yìí àti ẹ̀dàkùn ẹ wo báyé ṣe tó ẹ wo bí ìlú yìí ṣe tó Ìlọrin yìí ṣe tó ẹ wo mi nìkan nísìnyí gbogbo lọ́rin yìí ṣé mo jòkó gbogbo lọ́rin tábàyì inú ilé mi yìí gan mo jòkó sí ni òun rè láyé tó sẹ́kù yìí kátó ẹni tí mi lẹ́kọ̀ọ́ ẹni tí mi bá dàn ó kálukú di ayé rẹ̀ mú kí ẹni tí wọ́n ń bẹ nírú àyè mi yìí kọ́ wá ní ọba tó jẹ́ pé gbogbo ayé ó wá ń bẹ látẹ̀lẹ́wọ̀ rẹ̀ àti gbogbo ẹ̀ kọ́ wá nígbà náà ọba àwọn ṣe mistake. Very wrong. àbíkọ́lá nàbì tọ́ ná ó ṣe mistake ẹ máa yí pé ẹni tí ń bá ń jẹ́ PA
personal assistant PA Islam la nabi sallallahu alaihi wasallam òun ni personal assistance for Islam PA kí ni mo pè PA Islam ní Islam ti gbogbo àtẹ̀mí àti ẹwà ń bẹ kí ẹwà ní ẹni tó jẹ́ PA Islam tí ń ṣe assistance fún Islam kò wá ní kò mọ ilé ọlọ́run wọ́ kò mọ tí ń ṣe. very wrong. ìtumọ̀ rẹ̀ nu. tá nàbí ò bá ti gbọ́ àyà kan nínú Al-Qur'ani táwọn sàhábà ti gbọ́ ayẹ́pá àwa mùsùlùmí tó kù àlìgbọ́n kankan yìí ni. tó Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a wa arina al-batila batila warzuqna ijtinaba Allahumma allimna ma jahilna wa anfa'na bima 'allamtana ya rabbal alamin la tusallit alayna jabbaran anida wala shaytanan marida wala hawla wala quwwata illa gbogbo ẹ̀yin olùwà Ọlọ́run ó jẹ́ máa ṣe rire pẹ̀lú ògo Ọlọ́run níbo ni ká fi sí ní Friday ọ̀tún láyé ní aago 5 báyìí náà pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá jọyìn wa kónkálùkù ti máa mọ̀ kalẹ̀ yìí pé láago 5 á wà fún halkọ adhaniya ẹlẹ́ẹ̀kejì lórí láti tún ṣàlàyé dáadáa nípa ibi tá a bá dé láti ṣàlàyé fáá táfi wá gbé débi táfi mọ̀ wípé alukurani kò ní mistake anabi tó tu kò sí tú fún wa kò sí fẹ́ yọ kan lẹ̀ láì tú kò sì gbàgbé ẹyọ kan àwa ni fáhámù wa ò gbé àgbọ́yé wa ni ò gbé tó o ti yé báwọn so ọlọ́run wọlé anabi Muhammad ọlọ́run ó ṣàánú gbogbo yín o yọ san yín lẹ́san olóore o wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.